Africa Content TV. Don't buy show, Kulebo, Brantala, Bishop Victor. One more pictures, that's it. One more pictures, that's it. You got to do one more pictures, I'm like, Ṣẹ́gbà tí ó yọ tí ọmọ kúṣẹ́ tí ó bá ní ọkùnrin láàbá kálá bí ó ṣí mẹ́kẹ́dá. Náà ṣe ní negative thinking alábí láàbá kálá bí ó sì ṣe lọ. Náà ṣe ní negative thinking alábí láàbá kálá bí ó sì ṣe lọ́sẹ̀. Náà ṣe ní negative thoughts alábíọ́lá àbákálà fèsì ṣọlúwa ṣe bolúwa ló ṣe o ṣe bí sáàtì ló ṣe ya ṣe bọ́láhùn ló ṣe o aláàbí akẹ́bà jọ pẹ́bọ̀ bàtà bí ó ká dọ́gba ṣìdọ́dọ́ ṣìdọ́. Ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ dúró jí wọn lọ́mọ sọ́ àwọn gáàrú bá a ṣì kókó ó pé 40 lórí èèpẹ̀ o. Ara rẹ̀ ọlọ́run tá a sọ nìyẹn pàṣẹ àbá. Ara iṣẹ́ ọlọ́run bá tá a sọ nìyẹn pọ̀lọpọ̀ àjọ ògùn ní ara mi. Ó pé 40 o àbí ara. Mélòó mélòó àwọn ẹgbẹ́ ẹ̀yà fẹ́ẹ́ kí wá. Tọ́jọ́ bí lọ́jọ́ kan náà mo lè máa tó ọ̀sibítù kan náà lábẹ́ iṣẹ́ máa tó àyọ̀ wa. Dókítà kan náà ló pè bí ìyá yín méjèèjì ọba tó. Bọ́ lẹ́yìn alábíọ́lẹ̀ yìí ó ti ń bẹ̀ lókè wọn. Àbí àwọn lábàgà yìí wá. Àbí torúkọ láwọn bàgà ni o. Àwọn kan tiẹ̀ síbọ̀ lábàgà lè ní o. Ìṣèpẹ́ àfihàn òun wá so. Ìwọ tó ṣì wá lábàkà kó dúpẹ́. Ó mọ̀ ṣe é ṣe náà fi ṣì kókó bàbá nù àbẹ̀rẹ̀ bàbá fi káyọ̀ mi à. Èèyàn bá ṣe é ṣe àgàtà. Oye jẹ́lẹ̀ ọ̀dọ́ ni ẹ bá so. Àgbàlùkù lélẹ̀ àgbàgà mi àlábí consolidé. Aládé ìyá àràfà. Aláàbí oyè ìmọ̀lẹ̀. Èmi dàkú sílẹ̀ o. Kúnlẹ̀ bro Brighton. Aláàbí lápá lọ. Mo fẹ́ bẹ́bẹ́ kẹ́kẹ́ yìí ká. Kí n tó lọ gbé yìí.
Mama jọ. Mama sì ń bọ̀ sóhun dà. What